Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, òun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Ó ga yín tí o bá wuyì, congratulations lọ́tún lósì. Congratulations níwájú lẹ́yìn ní gbogbo ọ̀nà, a kú oríire lọ́tún lósì. Mo kí yín o, ẹ̀yin fáǹsì ò bá wuyì, ẹ ṣeun o. Ẹ ṣeun, adúpẹ́ ẹ̀pẹ́ òkun. Adúpẹ́ àwọn èèyàn wa tí wọ́n kó ní Kwara State. Ariwo èmi àti yín ò lọ lásán, Yorùbá wuyì. Ariwo tí mò ń pa, ẹ fàwọn èèyàn wálẹ̀, ẹ káwọn èèyàn wálẹ̀. Abudulramonu Abudulrasaki, gómìnà Kwara State ti fún mi ní birthday gift. Gómìnà Kwara State ó ti fún mi ní birthday gift o. Àwọn 176 tí wọ́n kó ní wọ́rọ̀, wọ́n ti padà kó wọn dálẹ̀. Fídíò wọn wà nígbà tí wọ́n kó wọn dé. Àwọn èèyàn wa tí wọ́n kó ní wọ́rọ̀, a dúpẹ́ o. Ẹ bá wa dúpẹ́ o, bá wa dúpẹ́ àwọn tí ṣoríire. Ẹ bá wa yọ̀ àwọn tí ṣoríire. Àwọn èèyàn wa tí wọ́n kó ní wọ́rọ̀, wọ́n ti kó wọn dé sílùú Ìlọrin. Àwọn èèyàn wa tí wọ́n kó ní wọ́rọ̀, wọ́n ti kó wọn dé sílùú Ìlọrin. Ẹ bá wa dúpẹ́ àwọn tí ṣoríire. Yorùbáwùyí fans, mi mọ̀ bí fẹ́ put sí ẹ̀, mi mọ̀ bí fẹ́ appreciate yín tó. Yorùbáwùyí fans, mi mọ̀ bí mo ṣe fẹ́ ẹ yá mi ní English. Please borrow me one English. Tó máa ní pé èèyàn appreciate èèyàn, lẹ́yìn appreciate òyìnbó wo mo tún lè fún. Ẹ yá mi ní English. Yorùbáwùyí fans, mo appreciate yín. Ẹ ṣé ẹ kú pé kí n sọ̀rọ̀ kẹ́ wá follow mi bẹ́ẹ̀, kí n ṣe fídíò kẹ́ share ẹ̀, kẹ́ máa kọ kọ́mẹ́ǹtì. Ní gbogbo last week tí mo mú sọ́wọ́ pé irọ́ ànígbà Tinubu, ẹ bá wa wá nǹkan ṣe sí kó release àwọn èèyàn wa tí wọ́n gbé ní wọ́rọ̀. Àwọn àgbọ̀nà àti iṣẹ́ wọn kó fi wá lọ́rùn sílẹ̀. Bí mo ṣe ń pariwo, mo wá dúpẹ́ pé òkun lọ́wọ́ yìí fáǹsì ò bá wù. Tó bá yẹ ń pariwo lẹ́yìn náà lẹ́ ń gbá nídìí. A máa dé bẹ̀ lọ́wọ́ kan, gbogbo ẹni tó gbẹ́yẹ tẹ́jọ́ mọ Kwara State, èèyàn mọ gómìnà tẹ́jọ́ ìmí ẹjọ́ ń pariwo wípé ilẹ̀ gómìnà ò gbọdọ̀ bàjẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tẹ́lẹ̀ láìkì mi náà, àtúndúpẹ́ lọ́wọ́ yín. Èmi ò rán yín o, wọ́n ti gé tì mí lọ, mi gbọ́ anything. Wọn ò lè máa jí àwọn èèyàn mi gbé kí wọ́n á gbẹnu dákẹ́ kí n túnú pọ̀. Bí kinní kan kò sí nǹkan tó jọ. Lórí ètò Yorùbáwùyí náà la wà. Ẹ ti miss mi mọ̀ pé miss mi. Èmi náà miss mi Ọlọ́run. Ó dẹ̀ ti máa ṣe ṣó lójoojúmọ́ táyé bá gbà mí. Bẹ́ẹ̀ ṣe miss mi, ògùn gbọ́ èmi náà mo miss yín. Mo miss yín gidi gan ni. Ẹ tó bá miss mi, ẹ jẹ́ kí n rọwọ́ yín lókè. If you miss me, let me see your comment in the comment section. Yorùbáwùyí lórúkọ mi. Ayé là gbé àbẹ̀rín làwọn èèyàn mọ̀ mí sí. I am doing good, oh. I am doing good. Happy birthday. Happy birthday to me. Ẹ ṣé, mo dúpẹ́. Thank you for your calling. Thank you for the text message. Thank you for the gift. Tó láwọn èèyàn fún mi ní gift o. So, ẹ ṣé, mo dúpẹ́ lọ́tún lọ́sì. Àwọn ìyá yẹn, wàhálà yín pọ̀. Ẹ̀yin grandma, owó táwọn brothers mi, sisters mi fún yín kẹ́ fi jẹun. Ẹ tún fún Yorùbáwùyí. Èmi oníṣẹ́ ọkọ o, ṣùgbọ́n mo pé máa jẹun mọ́ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ láṣẹ Elédùmarè. Ẹ ṣé, mo dúpẹ́. You miss me, èyà rẹ láwọn, we all miss you. Èmi náà miss yín, mo miss yín gan ní Ọlọ́run. Kábíyèsí ọ̀ni mo fẹ́ mú dání o, ògùn gbọ́ lè ní. Tí mi bá fàájá fún Ọ̀ni, kábíyèsí Ọ̀jájá Ògúnwùsì àti Sunday Ìgbòho lè ní, ẹni mo kì í ṣe Yorùbáwùyí mọ́. Kábíyèsí Ọ̀jájá Ògúnwùsì, tí mi bá ti fàájá fún yín lè ní, ẹni mo kì í ṣe Yorùbáwùyí mọ́. mo fẹ́ fàájà fún kábíyèsí Ọ̀jájá Ògúnwùsì, kábíyèsí o
ẹjọ́ nígbà tí kábíyèsí Ọ̀jájá Ògúnwùsì tí wọ́n mú àwọn Iru Ekun àwọn jagunjagun tí wọ́n ní wọ́n fún wọn ní Iliọ́sì ẹ bá mi kà ó Iliọ́sì lọ́hùn Iliọ́sì wọ́n ní wọ́n fún 100 million gbogbo yẹn ò fi ẹ̀dùn mí o ṣe pé mi ò jagun tí bá nídìí instrument máa nídìí bóyá tripod tó máa fi ń gbé fóònù sí tàbí kọ̀ǹpútà mi dẹ̀ wà òkè tripod mi náà wà òkè mo ìṣẹ̀dá new one pàápàá ni. ọwọ́ ní ibi tó ti wá ju èmi lẹ́lẹ́yìí o kábíyèsí wọ́n sọ wípé àwọn Iru Ekun àwọn máa kó wọn wọlé ẹ bá mi gbé mi bí ìsìta kábíyèsí Ọ̀jájá Ògúnwùsì ò bá wùyí lórúkọ mi ẹ bá mi gbé mi bí ìsìta fún wọn. wọ́n ní àwọn akó orí ìsọtẹ́lẹ̀ ẹmọ Ìgbòho Òòṣà àtàwọn Iru Ekun tí wọ́n jẹ́ jagunjagun kábíyèsí Ọọ̀ni Ọ̀jájá Ògúnwùsì wọ́n làwọn akó wọn wọnú ilé wọ́n ní kíní àwọn bàbá àwọn tó mì yoroyoro wọ́n làwọn máa kó fún wọn wọ́n ní táwọn lè fún wọn ní gbangba wọ́n làwọn máa fún wọn wọ́n ní táwọn tó wọ́n lè fún wọn ní gbangba àwọn á tún wá mú ọ lọ sí kọ́nà nínú kọ̀rọ̀ nínú àrùmù wọ́n làwọn á tún kó lé wọn lọ́wọ́ wọ́n wá pé gbogbo àwọn alágbára àlú mo ti ju fídíò yẹn fún fídíò ẹ̀ mo ti ju sórí YouTube Yorùbáwùyí láàárọ̀ ìgbà tí mo lè play díẹ̀ fún yín nínú ẹ̀ wọ́n láwọn wá kí gbogbo alágbára alẹ́ Yorùbá pátápátá kì í pẹ́ àwọn sórí íńtánẹ́ẹ̀tì mo lè gba wájú wọlé kí n gbẹ̀yìn jáde mo lè gba kíní kan Ọọ̀ni ní kò ń ṣe bẹ́ẹ̀ o kábíyèsí ti join Yorùbáwùyí fans kí ni máa ń fà tẹ́lọ̀ nínú wà nísìn wọ́n ti join Yorùbáwùyí fans Ọọ̀ni wá tẹ̀síwájú wọ́n ní gbogbo ẹ̀yà lágbára alẹ̀ Yorùbá wọ́n ní kò sí ọ̀rọ̀ ní pé mo lágbára mo lè gbá ní ògiri wọlé mo lè gbẹ̀yìn ògiri jáde wọ́n ní kẹ́ dá ògùn jọ fún Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà wọ́n ní kẹ́ dá ògùn jọ wọ́n ní gbogbo tó ní kálukú bá ní wọ́n ní ẹgbẹ́ jáde ẹgbẹ́ kí náà bá wa tó mì yòwòyòwò wọ́n ní ẹgbẹ́ jáde wọ́n ní káwọn máa wá adájọ́ fún ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà àtàwọn Iru Ekun tó bá wá dá ọgbà ẹjọ́ fún wọn ẹjọ́ tó fún àwọn jagunjagun ní Ògùn tí Iliọ́sì yẹn mi ò sọ̀rọ̀ sí o ẹ bá mi gbé mi fídíò ètò máa ń lo fídíò mi ẹ gbé mi fídíò láti ṣẹlẹ̀ sí kábíyèsí Ọọ̀ni o ẹ nínú ń bí mi o Yorùbáwùyí lórúkọ mi nínú ń bí mi wọ́n fẹ́ fún àwọn jagunjagun ní Iliọ́sì wọ́n fẹ́ fún wọn ní 100 million wọ́n tún ní kó dá Ògùn jọ fún wọn kábíyèsí tún kàkàkà ẹ tó bá wọ fídíò yẹn yẹ kí n comment ní comment section kábíyèsí wọ́n tún wọnú àwọn bàbá wa lọ nífẹ̀ẹ́ lákùrẹ́ lóòyè kábíyèsí àwọn ọ̀rọ̀ àwọn bàbá wa wọ́n tún bẹ̀rẹ̀ sí ní sọ ẹjọ́ mo fẹ́ béèrè lọ́wọ́ yẹn àwa tó bá fáwọn jagunjagun ní gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn àwa janujanu ńkọ́ èmi ń béèrè lọ́wọ́ yín kábíyèsí Ọ̀jájá Ògúnwùsì tẹ́ bá ti fún àwọn jagunjagun ní nǹkan tó bẹ́ẹ̀ yẹn àwa táwa jẹ́ janujanu táwa náà ń janu bó jẹ́ ìwúre díẹ̀ kábíyèsí ó yẹ kẹ́ fi ránṣẹ́ sí mi ta ló ẹ má rẹ́rìn mò ń sọ̀rọ̀ gidi ẹni ẹ rẹ́rìn kábíyèsí bó jẹ́ ìwúre lásán Yorùbáwùyí akálòlò ó yẹ kẹ́ fi ránṣẹ́ sí mi ò kábíyèsí mi ìfẹ́ kó pọ̀ kó dàbí pé kíní báyìí bó jẹ́ pé ìwúre díẹ̀ ẹ fi ránṣẹ́ sí Yorùbáwùyí you watch it kábíyèsí àwọn janujanu èmi Yorùbáwùyí particularly janujanu lórí íńtánẹ́ẹ̀tì máa ń dúró tán ẹ fi nǹkan ránṣẹ́ sí mi ò ní gbà o kábíyèsí Ọ̀jájá Ògúnwùsì kábíyèsí sọ̀rọ̀ kábíyèsí mi rí ibi tí wọ́n ti sọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ yẹn rí wọ́n ní gbogbo ẹni tó bá ń lépa Sunday Igboho lọ́wọ́ yìí wọ́n ní Ọ̀yọ́ òòlù lẹ́wà o wọ́n ní tí yín máa yẹ tí yín máa bẹ́ square èmi kọ́ ni mo sọ o kábíyèsí Ọọ̀ni náà sọ o ẹ bá sà sí mi o Ọọ̀ni náà sọ o wọ́n ní tí yín máa làbà tí yín máa yẹ tí yín máa fàya wọ́n ní gbogbo ẹni tó pé ẹ̀ṣẹ́ Sunday Igboho lọ́wọ́ yẹ ẹ̀fẹ́ Iru Ekun wọ́n ní tí yín máa rún ni o èmi kúkọ́ ni mo sọ wọ́n ní tí yín máa tábí gúgúrú di èṣù wọ́n láyé yín máa ṣámálámá lọ́ máa fọ́pọ̀ wọ́n láyé yín máa rún èmi ṣé mi ni mo sọ èmi kọ́ ni mo sọ kábíyèsí Ọọ̀ni ló sọ janujanu lèmi ọ̀rọ̀ tí bàbá wa bá dẹ̀ sọ lókè èmi bàbá wọn tó pé mo máa ń janu mo máa bá wọn gbé síta kábíyèsí ní tí yín máa padà làbà ó máa tí yín máa fọ́pọ̀
kábíyèsí ní gbogbo èyí tí ẹ̀ ń sọ wípé nífẹ̀ẹ́ Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà èyí tó sọ pé ẹ̀ fẹ́ rí Iru Ekun ládùúgbò yín wọ́n lórí ìtajùtà adé yìí wọ́n ní ti yín máa rún ni o wọ́n fún olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ní ilé ọ̀sìn Ọ̀ọ̀ni you don buy me o èmi bàjẹ́ o kábíyèsí Ọ̀ọ̀ni ẹ ti báyè mi o mi ìmọ̀ àwọn tó kù tó ń wò mí o but as for me Yorùbáwùyí bàbá you don buy me kí ọmọ kékeré ẹ wo adúrú bí wọ́n ṣe wọ́ olóyè bó ṣe wọ́ Ọ̀ọ̀ni nígbà kínní yẹn ẹ wo bí wọ́n ṣe fẹ́ gbàs Ọ̀ọ̀ni ní ṣàyẹ̀wò bí yóò dùn mí ni kò dùn mí kábíyèsí ìdán ẹ ti ra èmi o tẹ́bà mọ̀ bàbá mi mo lẹ́tì àní aṣíwájú kí wọ́n jẹ́ aṣíwájú rere aṣíwájú tó dáa àgbà tó dáa ní kábíyèsí Ọ̀jájá Ògúnwùsì ẹwà dúró ọ̀rọ̀ máa mi ní kí n má ṣe so mọ̀ wọ́n ní 218 lówó wà wọ́n ní 35 ló tẹ̀ tán pọ̀ bóyá bá wa tẹ̀ tán pọ̀ kí bẹ̀rẹ̀ sí ni máa jọ àwọn fídíò oríṣiríṣi bí wọ́n ṣe kó àwọn ọmọ Kwara dé kí n sáà ti dáì bí wọ́n ṣe kó àwọn ọmọ Kwara dé àwọn 176 tí wọ́n kọ́ ní Kwara láti fẹ́ Buhari dá Abdulrahman Abdulrasaki gómìnà Kwara nǹkan bẹ́ẹ̀ square mọ́ yín lára nǹkan bàjẹ́ mọ́ yín lára Abdulrahman Abdulrasaki àti bẹ́ẹ̀ tí máa play fídíò oríṣiríṣi ó yẹ bá wa ṣe tán pọ̀ ẹ wá wo iṣẹ́ tí èmi àti yín jọ ṣe lára àwọn fan mi kan tó máa pè mí ní àná wọn àwọn ọkọ̀ send skinny ẹ̀ sí mi bí òun ti rí àwọn tó wá send ẹ̀ sí mi then èèyàn kan wá lọ gbé fídíò mi ó ní Yorùbáwùyí you did this video few days ago mo wá fẹ́ play fídíò yẹn fún yín Yorùbáwùyí fans Yorùbáwùyí fans Yorùbáwùyí fans mi ìmọ̀ orúkọ tí mo fẹ́ fún yín ṣùgbọ́n mo mọ̀ pé nínú ayé nínú ìtàn Yorùbá wọn ò ní gbàgbé mi àti pé Yorùbá ìyá kan send voice note sí mi láti bí ọ̀sẹ̀ méjì mo ẹ̀ṣẹ̀ rí lẹ́nu ni mo wá send ẹ̀rí sí wọn wọ́n nínú èmi àtàbí Èkìtì àwọn ọmọ ẹni tó burú jù ẹgbọ́n ṣe mo burú tí mo wá sórí íńtánẹ́ẹ̀tì ṣé mo máa ń ga wú irọ́ ṣé mo máa ń ga pá irọ́ mi tí mo burú èmi ò burú o díyàwó yẹn mo bọ̀ wá báyìí ẹ ṣe onírìṣà àmọ́ kọ́kọ́ treat kéèsì Ọ̀nìṣà ká tó lọ sí Kwara bàbá Ọ̀nìṣà máa kọ́kọ́ treat mo mọ ẹ jẹ́ kí n gbé fídíò tẹ̀mí àti yín ṣe tẹ́ wọ́n ṣí ẹ fídíò yìí bíi bóyá before days no 2 days to my birthday la ṣe birthday mi August 3rd ẹ ká play fídíò náà orí mi ń gbóná nu fídíò yẹn. tó lọ́wọ́n bá Tinubu mo fi ìkúlẹ̀ Yorùbáwùyí kí ló ń dé kí ló há ẹ lóhùn fún mọ́ òun jàre irú Yorùbáwùyí wo lélẹ̀ Yorùbáwùyí Yorùbáwùyí fa ẹ pàtẹ́wọ́ fúnra yín náà Yorùbáwùyí ẹ pàtẹ́wọ́ fúnra yín Yorùbáwùyí fa tí wàá pàtẹ́wọ́ fúnra yín wọ́n lóhùn mo lè stop show yìí Yorùbáwùyí fa sí ẹ bá pàtẹ́wọ́ fúnra yín mo lè stop show yìí ẹ máa dáhùn káwọn kan tá a ti ṣe tàbá pariwo pé irọ́ o àkọ́bí ọmọdé sílẹ̀jà máa ànígbà níṣẹ́ lórí ètò yìí ànígbà ni wàá ṣe lè fún wa sẹ́ẹ̀ ni Yorùbáwùyí fans thank you jàre ẹ̀yin lẹ́ àwọn sáré pàtẹ́wọ́ positive vibe pé ànígbà níṣẹ́ ẹ máa dárúkọ àwọn kan tó yẹ pé àtọ́pẹ́ ànígbà lórí péjì tàbí ẹ pé àkọ́bí ọmọdé sílẹ̀jà mà tó dẹ̀ ń dá wa lóhùn a tún ti pàkàn bí o ó tún ti dá wa lóhùn àwọn 176 tí wọ́n kó ní wọ́rọ̀ ní Kwara State wọ́n ti lọ gbà wọ́n dé o wọ́n ti gbà wọ́n dé o Yorùbáwùyí fans mo lọ́ọ̀bù yín ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ bí Yorùbáwùyí July 31st 2026 ọlọ́run ṣe tí mo fi déètì sí July 31st níjọ́ tí oṣù parí láṣẹ ilé táwọn ojú Yorùbáwùyí ọlọ́run ló máa ṣàánú mi tí Abdulrahman Abdulrasaki bá gbá mi mú òkè Kwara State tí Abdulrahman gómìnà Kwara State tó bá gbá mi mú òkè Kwara State mo dẹ̀ jẹ́ ìrìn fásitì ẹ máa wá bẹ́ẹ̀lì mi mo lè jẹ́ ìdádì mi gan àkànbí ọmọdé bí ó sílẹ̀ jama ẹ yẹ ká gbọ́ kọta sọ. Tinubu mo fi ìkúlẹ̀ àbíamọ bẹ̀yìn àkànbí ọmọdé mo bẹ̀yìn lọ́wọ́ bá. ẹ náà lórí TikTok tó bá fẹ́ wò máa bọ̀ lórí YouTube Yorùbáwùyí orí Yorùbáwùyí la wà lórí YouTube o kàtà fi wò wá lórí TikTok ìyẹn náà ló máa fi wà lórí YouTube ẹ máa bọ̀ lórí YouTube Yorùbáwùyí. ó yá fàájà nation ó yá fàájà. Tinubu ẹjọ́ tó lọ́wọ́ bá
Tinubu fi ìkúnlẹ̀ abiyamọ bẹ̀ yín. Akọbí ọmọlódé mo bẹ̀ yín torí Ọlọ́run bá wù lórúkọ mi. Ẹ ní sọ ọmọ nù. Ẹ ní fòwò ẹ̀ ní dààmú. Àwọn èèyàn wa tí wọ́n kó ní wọ́rọ̀. Àwọn tí ó kó ní Ọ̀yọ́ National Park. Ẹ̀yin lè lọ gbà wọ́n. Gómìnà Ọ̀yọ́ ṣètì ọmọ sí Ṣèyí Mákindé ò mọ̀ sí. Tẹ̀lé rẹ́síkì wọn. A fi alájọbí bẹ̀ yín. A fi ìdí Yorùbá kọ́nọ́tàdé jẹ́ Tinubu mo fi bẹ̀ yín tó ń tọ́ lọ́wọ́ ọba. Àwọn fámìlì wa tó wà ní wọ́rọ̀. Àwọn báńdì ti ti statement. Wọ́n láwọn á fẹ́ àwọn tó bá fáìn nínú wọn. Wọ́n láwọn á pa àwọn tó bá kù. That is serve forceful marriage. That is serve kí wọ́n pa. Ọba tí ó ń lórí Ọlọ́run ọba mo fi Ọlọ́run ọba mo fi bẹ̀ yín. Mo fi gbogbo tẹ bá gbọ́kànlé mo fi bẹ̀ yín. Please save us in Kwara State. Yorùbá ni wá. Àwọn tí wọ́n kó ní wọ́rọ̀ láti February. Wọ́n ti gbàgbé wọn síbẹ̀. Láti February wọ́n ti kó àwọn èèyàn ní wọ́rọ̀. Up to today. Àwọn gbogbo tó ń jẹ́ àjíkẹ́. Wọ́n pa èèyàn 200 ní ọjọ́ kan ní ilẹ̀ Yorùbá. Wọ́n pè 176 lọ. Bọ́dẹ̀ yẹ kó pàṣẹ gọ́ọ̀mẹ̀ntì pé èèyàn mẹ́ta ni wọ́n kó. Kwara State gọ́ọ̀mẹ̀ntì tó sọ bẹ́ẹ̀. Lẹ́tà làwọn yẹn padà ṣé gbọ́ padà ṣó wọn wípé àwọn 176 làwọn kó. Àwọn tí wọ́n ní wọ́rọ̀ yìí ọmọ ọdún kan wà nínú wọn o. Ọmọ ọdún méjì wà nínú wọn o láti February. July ìpàrílẹ̀ ni. Àmọ́ August ní ọ̀la. Bá Tinubu mo bẹ̀ yín. Gbogbo ẹ̀yin lọ́ba ilẹ̀ Yorùbá mo bẹ̀ yín torí Ọlọ́run ọba. Yorùbá ni wá o. Yorùbá ni àwa ní Kwara State. 99% wa Yorùbá ni wá. Àwọn ìwé ṣe sàndóró fún. Àwọn ọmọdé yín ni wọ́n ń kó. Ẹ bá mi ṣí ẹ̀dí yìí kókó Tinubu lára. Akọbí ọmọlódé mo fi alálẹ̀ Yorùbá mo fi bẹ̀ yín. Mo fi Elédùmarè mo fi bẹ̀ yín. Gbogbo tẹ bá gbọ́kànlé bẹ́ẹ̀ gbà àwọn ará Ọ̀yọ́ State tó jẹ́ wípé wọn ò ní gbàgbé ní láyé ẹ bá wa gbà wọn wá ní wọ́rọ̀. Wọ́n sọ wọ́n ti dàbí skeleton wọ́n ti bẹ̀ tán kí ló dé. Tinubu Yorùbá ni wá. Ẹ bá wa gbà wọn wá ní wọ́rọ̀ fọlọ́ ọba abẹ́yìn ẹ̀jọ́ ẹ dákun abẹ́yìn ni. Abẹ́yìn ni. Ẹ ṣe tí wọ́n wà ní Ọ̀yọ́ State government tí ìgbà Ọ̀yọ́ State láì jẹ́ pé Ọ̀yọ́ State government kí ló wá ṣe? Kí ló bọ́ bí solution kí o ṣe? Kí ló wá ṣe? Ní Kwara State kí la ṣe? Èèyàn 176 wọ́n pa 176 láti February. Ẹ̀ẹ́dẹ̀ ṣàánú wa. Ẹjọ́ ìṣàánú fún wa. Ìyá rẹ̀ bá wa bẹ̀ bàbá Tinubu. Ẹ bá wa bẹ̀ Tinubu ẹjọ́. Ẹni kó ṣàánú fún wa. Ẹ bá wa gbà wọn lọ wá èyí ṣòfò ọmọ. Ẹ ní dààmú. Abẹ̀yìn tó ń tọ́ lọ́wọ́ bá. Yorùbá wù ú kò ní. Ẹ wá ní mi ní lọ́ọ̀gù ẹ̀yìn fáǹsì mi náà láàárín èmi àti bí ṣe wà yìí mo ti feel emotional rẹ pé mi pẹ́ẹ́kẹ́ mo ti feel emotional báyìí láàárín èmi àti mo ṣe show yìí ní July 31st 2026 mo kọ̀ bá Tinubu ẹ bá mi share video àwọn ọdẹ wá share video yẹn lọ rẹpẹtẹ èdè ní 5 wọ́n gba àwọn people yẹn ní àná 4th ẹ wá ní mi no ẹ sọ fún mi ná ẹ̀yin fans mi ẹ sọ fún mi reason ẹyẹ kan fún mi ní reason ẹyọ kan tí mi fi ní love yín no ẹkàn ti ẹ̀rọ bí ẹ máa parọ́ ni o bí ẹ fi tẹ̀gàn sí ni o bí ẹ yọ tẹ̀gàn kú òun bẹ́ẹ̀ ni o ẹ mix ẹ̀gàn mọ́ ẹ tún ro ẹ̀gàn kú òun bẹ́ẹ̀ ẹ fún mi ní reason ẹyọ kan tí mi fi ní love yín you are always there with me kí má ti ṣe ṣòkò báyìí ni ẹ ti ẹ bọ̀ ní ti pé ẹ̀yẹ wá wúyẹ yóò bá mo dúpẹ́ lọ́wọ́ yín Akànbí ọmọlódé thank you bàbá mi àpètò lóyè fọdà ní ẹmọ Ìgbòho ṣá few days bàtà bẹ̀rẹ̀ sí ní pariwo tàbí 30 days challenge nípò lóyè Sunday ní ẹmọ Ìgbòho ṣá lórí péjì ò bá wù yí náà ni a ṣe fún 4 days Àdìsá was released
a ṣe Nibo Latun ṣe náà ó tóbi mẹ́ta tá a ṣe then a tún sọ ti wọ́rọ̀ náà wọ́n ò ní sìn but a fẹ́ kọ́ máa jí àwọn èèyàn wa gbé mọ́ ó bà mí kò dùn mí a ní fi wẹ́ni tí ò bá rárá àwọn 176 tó ń kó yẹn ṣé gbogbo wọn náà dé gómìnà Abdulrasaq Abdulramoni ṣé 176 tí wọ́n kó yẹn ṣé gbogbo wọn náà dé tó bá yẹ pé gbogbo wọn náà dé ṣé condition tí wọ́n kó wọn ni wọ́n kó wọn dé ẹ wá wo fídíò wọn. A dúpẹ́ pé wọ́n kó wọn dé lè ṣe gbọ́n náà kó dé pẹ́ pé gbọ́n náà kó dé ṣé kò tí wọ́n fi kó wọn lọ náà fi kó wọn dé. a fẹ́ relé a fẹ́ we want Ìgbómìnà state Ìgbómìnà state la fẹ́ àgbọ̀n kankan àwọn tèmi ní Ìgbómìnà state làwọn fẹ́ ẹ̀ bá kó wọn dé bá máa kó wọn dé o àwọn tèmi sọ pé Ìgbómìnà state làwọn fẹ́ bàbá wa Tinubu àkọ́bí ọmọ olódò sílẹ̀ jama ẹ fún wa ní Ìgbómìnà state ẹ fún wa ní Ìgbómìnà state ẹ jẹ́ ká rúdù ara àwọn mẹ́tí minority máa rúdù majority àbí odò Ọ̀yọ́ state lẹ́fẹ́ fún wa ni ẹ fún wa ẹ jẹ́ adádúró tiwa ẹ jẹ́ adádúró 2027 àti ìmọ̀kọ́ tó máa ṣẹlẹ̀ sọ́tọ́nà òṣòkòtò nìsín bàbá Tinubu wọ́n ló sọ́pọ̀tì bàbá Tinubu ó ti bọ́ta olówó sọ́pọ̀tì Tinubu o olówó sọ́pọ̀tì Tinubu fún second time lápẹ́lẹ̀ ti ṣú nìyẹn kí n gbé fídíò yẹn wá olówó sọ́pọ̀tì Tinubu second time wọn ò lè sọ́pọ̀tì bàbá Tinubu àwọn àdìbò ẹjọ́ máa drag mọ́ra wa lọ́wọ́ sọ wa ò kí ń ṣe Fúlàní kí ń ṣe Fúlàní Yorùbá wuyì lórúkọ mi Yorùbá ni mí mi ò kí ń ṣe Fúlàní ṣe Fúlàní ẹ jẹ́ kí àwọn Ìgbómìnà ká dá dúró wọn lè máa kó wa wọgbọ́n náà àwọn 176 tí wọ́n kó wọgbọ́n yẹn wọ́n pa ọkùnrin 200 àwọn ọkùnrin 200 yẹn àwọn obìnrin tó jẹ́ ìyàwó wọn wọ́n lọ fẹ́ ọkọ mi àbí ọkọ wo ni wọ́n fẹ́ tí ò tí níyàwó ńlé ìtò tí níyàwó ńlé tí ìyàwó ńlé ti jẹun yó àti kí ni àrídájú wípé lẹ́yìn tí wọ́n pa ọkùnrin 200 ní wọ́rọ̀ wọn ò tó ní padà wá pa mí wọ́n wá kó obìnrin àtàwọn ọmọ kéékèèké 176 wọgbó láti February àwọn ni wọ́n pẹ́ jù nínú igbó yẹn oṣù mẹ́fà àbọ́gọ́sì kan la wà nínú oṣù kẹjọ láti oṣù kejì àṣà ò ẹ má yẹ kí minority máa control majority o ẹ̀yin ọmọ Ìgbómìnà ẹ lọ jáde ẹ fa Yorùbá kalẹ̀ tẹ́ máa dìbò fún Akànbí ọmọ olódò ẹ help wa ẹ help orí bíta wà yìí orí àgbọ̀n kankan ẹ help wa ni ẹ help wa wọ́n fa kí lórúkọ ẹ̀ tó fi dá Ọ̀ṣun state kalẹ̀ inú state wọn ti fa state yọ ẹ help wa o àgbọ̀ anything Kwara lè ní gbọ́nà dẹ̀ ní mímọ̀ kí ṣe ọmọ kí ṣe Fúlàní bàbá Tinubu ṣe ní platform Yorùbá wuyì yìí ògún gbọ́ ẹ̀jẹ̀ kọ́kọ́ ṣe yẹn fún wa náà ẹ ṣe yẹn fún wa o ẹ ṣe yẹn fún wa àgbọ̀n kankan àfẹ́ báwọn fèrè yìí ṣe wọ́n máa jáwọ́ èèyàn gbé wọ́n máa jáwọ́ èèyàn wa gbé 176 èèyàn and mostly ọmọ kékeré ọmọ ọdún kan ọmọ oṣù wà nínú wọn wọ́n lo oṣù mẹ́fà nínú igbó àṣà ò àti pé kí ló ṣẹlẹ̀ Ìgbómìnà state la fẹ́ àgbọ̀n kankan Ìgbómìnà state la fẹ́ Ìgbómìnà state la fẹ́ o a fẹ́ Ìgbómìnà state àbá wèrè làwọn eléyìí náà ẹ kò dédé kóyàn kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ o nobody is talking about it kí ló gbé fídíò yẹn wáyé kí wọ́n polówó ọjà náà ó ní fídíò kan tí mo fẹ́ gbé wá fún yín
bẹ́ẹ̀ kó tó gbé fídíò yẹn wá mo fẹ́ sáré bọ̀ ni. Bàbá wa Ọọ̀ni mò ń bọ̀ wá bá yín o Ògún gbọ́ Ọọ̀ni èmi àti yín nílé ní àti Sunday Igboho àtọ́ni o èmi àti yín ní èní wo mo ò ní gbà o mi ò lè kí nǹkan bẹ̀ mí gan mi ò ní gbà mi ò lè gbà ní. Ọọ̀ni Sunday Igboho àtẹ̀yìn Iru Ekun èmi àti yín máa drag yín lé ní lórí péjì eré lè máa pé pé máa fi yín lẹ̀ yẹn irọ́ tó jìnnà sóòótọ́ ni mo ní fi Sunday Igboho àti Ọọ̀ni lẹ̀ o kábíyèsí Ọọ̀ni mo lè fi yín lẹ̀ àtẹ̀yìn Iru Ekun yẹn ẹ máa collect Ògún gbọ́. ẹ dúró náà búrọ́dà wa tó sọ̀rọ̀ níjẹta tí mo fi sórí péjì Yorùbáwùyí lórí YouTube tó láwọn ò fẹ́ Iru Ekun ní Lẹ́kí ẹ jọta ló ní nọ́mbà bàbá Tinubu lọ́wọ́ o ní OPC la fẹ́ ní Lẹ́kí àfẹ́ Iru Ekun OPC la fẹ́ bóyá kó bá wa pé búrọ́dà wa yẹn tó máa explain táyà o that our brother you go explain táyà no evidence tó bá ti fẹ́ Iru Ekun tó ò dẹ̀ fẹ́ Sunday Igboho ní Lẹ́kí kí ló pè owó tó máa ṣe wàá wá nọ́mbà Tinubu àbí kó wá nọ́mbà Ọọ̀ni àbí nọ́mbà Aláàfin àbí nọ́mbà bàbá mi Olúgbọ́n ọmọ Bàyámù wá nọ́mbà kan nínú wọn kó pè wọ́n o torí Iru Ekun tẹ́ ń wò yìí gbogbo ẹ̀yin ọmọ Gani Adams tẹ́ ń pariwo ẹ̀yin yín ò pa mí ṣe pléènì tó gbé Iru Ekun pilot ẹ̀ kò gbọ́ nánà wọ́n ń wé ní ibi tó ń lọ ló ń lọ ṣé wọ́n náà tá pariwo Sunday Igboho la fẹ́ àwọn tí wọ́n fẹ́ Sunday Igboho nílẹ̀ Yorùbá pléènì ti kún àwọn tí wọ́n support Sunday Igboho pẹ̀lú Iru Ekun plane tó kó àwọn èèyàn yẹn ó ti kún wọ́n tún lọ ṣátẹ̀ helicopter wá àwọn bàbá bá ń jẹ́ Akíntóyè àwọn Tinubu àwọn bàbá wa Ọọ̀ni Olúgbọ́n ọmọ Bàyámù Olúbàdàn àwọn bàbá wa ńlá àwọn ti fúlù gbogbo plane àti helicopter VIP ó ti tán ṣé wá rí àwọn kan bí àwọn náà Sunday Igboho gan orí plane wọ̀ lọ́wọ́ Iru Ekun mo kàn ní kí sáyé jẹ́ ayé sí ni o èyí tẹ́ ń pariwo ẹ̀fẹ́ Iru Ekun Sunday Igboho gan orí plane wọ̀ àwọn Sunday Igboho yẹn àwọn ni wọ́n wọ bóyá bíi limousine ṣé wíwá àwa yìí Ògún gbọ́ tipátipá la fi rí dáńfọ́wọ́ ní iye èèyàn tó support Iru Ekun category by category àwọn olówó àwọn ọlọ́lá àwọn ọ̀mọ̀wé àwọn ọ̀tọ̀kùlú àwọn lẹ́kàn tí wọ́n support ọmọ Adéyẹmọ category by category ni o bọ́ọ̀sì tẹ̀mí rí wọ̀ mi ò lè láàpù anybody o ẹ̀yin ọmọ Gani Adams tẹ́ ń pariwo tẹ́ ń bólè Sunday èmi ò lè láàpù anybody o kẹ́nìbọ̀dì dẹ̀ má tẹ̀mí mọ́lẹ̀ níbi tí mo jókòó sí mi ò lè ẹgbẹ́ sẹ́yìn lè láàpù ṣe lè láàpù àwọn èèyàn mi ò lè láàpù àwọn èèyàn ìsìpẹ́tà kẹ̀tẹ̀tẹ̀ agbọ́n bọ́m̀bà lẹ́yìn àbí kẹwọ́ mọ́lákì àbí ọ̀kadà tó máa gbé yín mọ́tò yẹn ti ṣí pléènì tó ti fò báyìí òun lẹ́ ń ṣẹ́wọ́ sí Iru Ekun ẹ̀rí tí bàbá wọ̀ ní láwọn $100 million lẹ̀ ìbẹ́jú lẹ́kí ẹ̀rí tó ní láwọn $100 million lẹ̀ lórí ọ̀rọ̀ Iru Ekun yìí náà ni ànídàbẹ̀jẹ̀ polówó ọjà ẹjẹ́ polówó ọjà ti fi ẹ ṣe. ó ṣáná wọlé tẹ gbàrọ gùdù lọ́dà. This is original. wọ́n ti kọlù gbàrọ gùdù òǹdàkígbàkí pọ̀ ń lè jẹ́ àwọn ẹ̀ṣọ́ ara bí aṣọ ẹ̀gbà owó àti tẹsẹ̀. wọ́n kó orí ayélujára tí a ń pera wọn ní ṣọ́pùlọ̀ àmọ́ wọn ò tẹ̀ wọ́n. ẹjẹ́ àjọ tara wa lólobó yìí fún ẹni fẹ́ ojúlówó lace níbi iṣẹ́ trend lágbàáyé lórílẹ̀‐èdè Nàìjíríà. ẹ tẹ @bodytalk_accessories ní Instagram àti TikTok. bẹ́ẹ̀ ni tìrì ní ọtí kò ní lóòótọ́ àṣẹ lóòótọ́ lẹ́wọ̀ àti ẹrù sọ̀rọ̀ lára Bodytalk Ventures mo ti rí o ní bẹ́sẹ̀ send deliver fi ọjà yín ránṣẹ́ síbi kíbi lórílẹ̀‐èdè Nàìjíríà. ẹ̀yin tí òkè òkun ẹ tẹ @elegant joy 26 ní Instagram àti TikTok. lọ́wọ́ kan sẹ̀ǹdò ní ó gbọ́ gbogbo dọ́kítà tó ń ṣe nílé iṣẹ́ àwọn wá o. Bodytalk Ventures àṣírí àwọn tó dá quality mọ̀. gbogbo aláyẹyẹ lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti olóríjorí ẹ̀yin ọlọ́jọ́ ayọ̀ bí ọjọ́ ìbí ìgbéyàwó dé òkú àgbà àjọ̀dún ẹgbẹ́ ìṣílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ibi ilẹ̀ ti lè rí lace lóríṣi bíi Swiss lace dry lace voile lace cut lace polish lace HOH lace HKG lace Austral lace exclusive babala luxury kì í gbó kì í ya kòkó júdà. Bodytalk ó lọ fún àgọ́ tó ìdórí gold àti jewelries padà ó digbó tèfè
ẹ wá wo ẹ̀gbà ọwọ́ tẹ̀sí àti tọrùn ó ti wà ní gold ní àṣẹ ní silver jewelries tó tẹ̀wọ̀n lélẹ́yìí àṣàdànù sí ń bẹ̀ kì í bó kì í gbẹ dànù bẹ́ẹ̀ ṣe ń lò ló ń tẹ̀wọ̀n sí látòrí Brazilian jewelry Dubai twin jewelry 925 exclusive tó débẹ̀débẹ̀ super original ní body top jewelries àti lace àyè wà fún kíkọ́ lọ́pọ̀ kúyọ̀ fún alára tó tà ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ kàn sí @bodytalk_accessories ní Instagram àti TikTok gbogbo bí ẹ bá wà ní wọ́n fọjà ránṣẹ́ sí ẹ sáti place order ẹ̀yin tòkè òkun ẹ tẹ elegant joy 26 ní Instagram àti TikTok body talk venture ìmúra tó ń kán tó fashion tó gbé fashion fún. ẹ jọ torí Ọlọ́run bá gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ mi ẹ bá mi follow @bodytalk lórí Instagram lórí Facebook lórí Instagram àti TikTok ẹ fẹ́ ra aṣọ ẹ fẹ́ ra bàtà ẹ rí silver yẹn ẹ bóyá ń ṣáná ẹ rí silver ẹ bóyá ń ṣáná ẹ kàn sí wọn ẹ pọ̀ lórí ṣé ẹ láìkì múra mi ṣé ẹ láìkì múra mi mo ń béèrè lọ́wọ́ pé mi ò láìkì ṣá mo láìkì ẹ̀ṣọ́ gan ẹ bá mi kàn sí wọn lórí +447 587 728 824 +447 587 728 824 elegant joy 26 ìyàwó àyẹ̀wò lè wà bí mo fẹ́ kí ni tọ́jú fún mi yẹn mo fẹ́ tún ṣe body talk accessories ẹ pè nọ́mbà yẹn tẹ́ bá wà ní UK tẹ́ bá wà ní New York lamẹ́ríkà anywhere tẹ́ bá wà máa deliver fún yín tẹ́ bá dẹ̀ wà ní Nàìjíríà tẹ́ fẹ́ ṣe alára tún tà you want to buy it and resell wọ́n ní retailers price tán máa fún yín ẹ wo ẹ má tọrọ okay wọ́n máa gbà sí wá tọrọ 2k ẹ lọ follow body talk accessories náà ẹ kàtà gbé kọ́ọ̀dù mélòó kan kátó máa wá play fídíò àwọn èèyàn wọ́n ṣàfẹ́ sọ̀rọ̀ àwọn èèyàn ṣàfẹ́ sọ̀rọ̀ ni ẹgbẹ́ mo ti upgrade má fẹ́ pè é sùn mi máa tẹrí balẹ̀ mọ́ àti pé yín abẹ́ play fídíò mi gbọ́dọ̀ fẹ́ ṣàwàdà o tó mo fẹ́ ẹ lọ ẹ bá gbọ́n sókè o ẹ káàbọ̀ gbogbo ilé mo fi yé o a kú oríire o gbogbo ilé à ń bọ̀ lọ́dọ̀ bàbá wa ò ní ìyá mi yẹn ní dáhùn. Màámi iná rúùmù lẹ́wà ni àbóhùn ṣe wá lọ́lọ́ọ̀lọ́ báyìí. Ohun yíyan ò clear ó dẹ̀ pé iná rúùmù lẹ́wà o ẹ bá wa kó lẹ́gbẹ̀ẹ́ dádì ẹ tó bá ti pè wọlé bá wa kó lẹ́gbẹ̀ẹ́ dádì o ẹ bá wa kó lẹ́gbẹ̀ẹ́ mọ́mì kó tó di pé máa gbé kọ́ọ̀lù yín náà yẹ ká kọ́kọ́ rẹ̀ ní ká tó wà lọ sọ́dọ̀ káàpì aláì ọ̀ní kábíyèsí ọ̀nì aláì ọ̀ní got me ọ̀gún gbọ́ ẹ ká kọ́kọ́ gbọ́rọ̀ tí bàbá wa yìí sọ ní aláàfáàyè kò lè rọrùn wọ̀ táwọn bàbá wa gbé lọ sókè ìtura. ẹ̀yọ́ lọ́pàá kò ní ìdíkà kò ní ìdíkà kó àlọ́ rárá ni wá. Nítorí táwọn ìjọba ti wọ́n ní everybody is preaching violence. Ẹni àpá tẹ́wá ti preach violence tí pé pa tí pé ṣe kíní kan tí ó lórí nẹ́ẹ̀tì ẹ kó wa lọ fún nǹkan. Bẹ́ẹ̀ bá tẹ́wá kó ọdún fídíò tó ń jẹ́ mọ̀ sí fún àyè. Táwọn ọmọ ìgbà bọ́ sí fún àwọn àpá àwọn ọ̀dọ́ wọn tó ti preach violence ẹ̀wù báyìí. Mo fẹ́ kí àwọn èèyàn kí wọ́n rí kinní yẹn dáadáa ni. Ẹ rí nǹkan tí Traoré Ibrahim Traoré ẹ̀rí tó ṣe fún àwọn àáfàá tí wọ́n preach violence ní ọ̀dọ̀ ẹ̀ òun bàbá yìí bọ́ta sí pé owó ní kó máa ṣe fún àwọn táwọn jẹ́ àáfàá náà ànábì ní apá ni ànábì ní agbórí ẹ̀ ni ànábì ní apá ni wọ́n ní ẹ̀kọ́ wọn ẹ ṣe bí Burkina Faso ṣe ṣe ẹ̀yin tẹ́ bá support nǹkan tí Burkina Faso ṣe fún àwọn àáfàá tó ń preach violence ẹ jẹ́ ká rí ní comment section ẹ wo tí wọ́n ṣe fún wọn. ẹ̀yọ́ lọ́pàá kò ní ìdíkà kò ní ìdíkà kó àlọ́ rárá ni wá. Nítorí táwọn ìjọba ti wọ́n ní everybody is preaching violence. Ẹni àpá tẹ́wá ti preach violence tí pé pa tí pé ṣe kíní kan tí ó lórí nẹ́ẹ̀tì ẹ kó wa lọ fún nǹkan. Bẹ́ẹ̀ bá tẹ́wá kó ọdún fídíò tó ń jẹ́ mọ̀ sí fún àyè. Táwọn ọmọ ìgbà bọ́ sí fún àwọn àpá àwọn ọ̀dọ́ wọn tó ti preach violence ẹ̀wù báyìí. At this point, Bọ́lá Jasi Bayi, ẹ̀wẹ̀ lè ó ti sunkún yọ ẹ kó
Ọlọ́run á sọ fún wa lẹ́bi pé gbogbo tá a bá máa sọ ń tá a bá lọ ṣe òun kí káwọn tó máa ṣe bọ̀ ká preaching fídíò yẹn nìkan la fẹ́ wo àfẹ́ gbọ́ preaching fídíò máa gbé fún fídíò yẹn wá fún yín bẹ̀tà àfáà ìyọ̀rọ̀ tó wọ́n sọ pé gbogbo ẹ̀yìn àfáà bá ti ń preach violence ní Nàìjíríà kán kó yín lọ sí fídì kan kán gbé òkúta lé yín lẹ́yìn kán gbé òkúta lé yín lọ́wọ́ báyìí torí fídí kan tó dilẹ̀ onírọ̀rẹ́ ń sọ tó mo ti kó mi Kwara State ẹ̀ka máa sọ́dọ̀ kábíyèsí Ọ̀jájá Ògúnwùsì kábíyèsí o kábíyèsí bàbá. pátápátá nínú ilé-iṣẹ́ ìdáàbòbò ìwé tó kù sókè nínú àjùṣe láàárọ̀ àjùṣe lọ́sàn-án àjùṣe láti alẹ́ orí adé tó wà kálẹ̀ gbogbo mo kí n kí n àwọn ìfẹ́ power tap Pure cancer, because it seems like you want to be the next. ẹ ń pè wá ẹ ń pè wá tí báyìí tó fún wa ní copyright ẹjọ́ à ń gbọ́ yín sà à ń gbọ́ yín à ń gbọ́ yín o Yorùbá wí. à ń gbọ́ yín sà. A kú oríire lọ́nà méjì. ọ̀nà mẹ́ta ni. mo kọ́kọ́ kí ẹ ná kú oríire fún ti ọjọ́ bí ẹ. ẹ ṣeun sà. ẹ̀mí àṣe púpọ̀ láyé o. ẹ ṣe. Lágbára Ọlọ́run gbogbo nǹkan tó wù ẹ́ nílé ayé ìlọ́lọ́run máa bá mi ṣe fún ẹ àtiwọ́ àti fámílì ẹ wàá ṣoríire ó ti ṣoríire ò ní jábọ́. Mo tún wá pè ẹ́ kó àwọn tó ẹni wọ́n kó wá àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Mo wá tó wá kí wa gbogbo àwa ọmọ Yorùbá kú oríire fún ti bàbá wa Ọ̀jájá fún nǹkan tó ṣe fún bàbá wa Ìgbòho. Àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àtúndúpẹ́ lọ́dọ̀ àwọn bàbá. Gbogbo èyí tó bá kù sẹ́yìn Ọlọ́run máa bá wa ṣe o. Ààbò Ọlọ́run á wà lórí Sunday Igboho. Bàbá ti bá wa pàṣẹ sí lánàá gbogbo ẹ̀ ni mò ń wò. Gbogbo bó ṣe pátá ni mò ń wò. Gbogbo ìwúre tí bàbá wa ṣe fún Igboho pátápátá ló máa mọ lórí. Èyí tó wá dúkù síkùn bàbá tí ò rántí tàbí tí ò tẹ́ ìfẹ́ ṣe Ọlọ́run á bá wa mú lọ sí ilé àṣẹ. Ẹ̀yin náà tẹ̀lé ń ṣe wàhálà lójoojúmọ́ wàhálà yóò ní já sásán o. Ní ṣé dànù lórúkọ Jésù. Èrè lobìnrin jẹ lábọ̀ ọjà èrè lẹ máa jẹ ńbẹ̀ o. Àtọmọ àtọkọ àti gbogbo nǹkan ìní yín pátápátá lọ́lọ́run máa bá mi dúró tì yín. Ó ṣe gan-an ìyá òṣìṣẹ́ òní máa dùn tó bá ti wo program ẹ̀ báyìí inú ẹ̀ ò dẹ̀ ní dé bàjẹ́ torí pé òun nínú wa dùn wọ́gán ló fi wá lọ́kàn balẹ̀. Tá bá wo nígbà mi pé èyí wọ lọ́ba àmọ́ tá bá tó ti gbọ́rọ̀ ẹ̀ báyìí ọkàn wa tó. ẹ wá ti gbọ́ wa akálòlò ọmọ yín. ẹ ṣe gan ẹ ṣe bàbá mi ó dáa ọ̀sán. Ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ bàbá wa kábíyèsí Ọ̀jájá Ògún. Ẹ wá mi ṣe kábíyèsí. Ẹ jẹ́ kábíyèsí fún kábíyèsí bàbá wa Ọ̀já. Kábíyèsí o. Bàbá wa Ọ̀ọ̀ni. Ẹ má mi fẹ́ sọ̀rọ̀ ni o. Wọ́n mú àwọn jagunjagun. Wọ́n mú àwọn jagunjagun. Wọ́n náà máa fún wọn ní nǹkan máa sọ́pọ́ọ̀tì wọn. Bó jẹ́ àdúrà lásán ẹ̀ lè fi wọ́n ṣẹ́ṣẹ́ janujanu èmi janujanu because janujanu mi ò lẹ́gbẹ́ janujanu ni mí bàbá wa ọ̀nà mo tún kálòlò mo dẹ̀ tún janu fúnlẹ̀ Yorùbá mi ò ní gbà o everybody máa bẹ̀ mí ẹ ká gbọ́ nǹkan tó ń sọ. ọdún ìbísà bàbá fún wa ní ilé ọ̀sán. Olóyè bó ṣe ń wò bí ìwò bó jẹun
Ìṣe láàárọ̀. Ìṣe lọ́sàn-án. Máìkì ṣiṣẹ́. Ìṣe láti alẹ́ wọn. Máìkì oní òrìṣà. Olóyè iṣẹ́ ìkẹrù báyìí ṣe ń wò yìí. Màá fi fẹ́lá ẹ̀ṣọ́ ara yìí o. Àṣẹ àṣẹ. Ẹjọ́ torí Ọlọ́run ṣé Kini ńlá òdì torí Ọlọ́run ẹ̀yin tẹ́ ẹ̀ ń wà ṣé Kini ńlá òdì bàbá wa ò ní ni wọ́n sọ pé àwọn ń gbọ́rọ̀ ẹ̀kún lọ́tún àwọn ń gbọ́rọ̀ ẹ̀kún lọ́sì àwọn èèyàn ń pariwo ṣé Gbo Ohun ò ní wá ni ṣé Gbo Ohun ò ní wá ni ṣé Gbo Ohun ò ní wá ni. Àwọn kan wá sọ pé àwọn fẹ́ Gbo Ohun ní Lẹ́kì Miami àbí wo lè sọ pé ti fẹ́ Gbo Ohun ẹ máa explain tàyà ẹ máa gbọ́ sókè ẹ máa gbọ́ explain tàyà ẹ ń gbọ́ gọ́bìlẹ̀ ẹ máa gbọ́ sókè ẹ máa gbọ́ sókè yes ma. Torí àwọn ìyá Yorùbá wuyì wọ́n máa pè bí àwọn grandchildren tún disturb wọn lulẹ ni wọ́n tún máa dá àwọn grandchildren lóhùn. tọ́wá ti pè yín padà máa bá wa gbé kọ̀ lásìkò ẹ̀jọ̀ torí Ọlọ́run kò sáyè tó nǹkan kò sáyè tó nǹkan ẹ̀dá kan torí Ọlọ́run. Bàbá wa ní mò ń gbọ́rọ̀ ẹkùn lọ́tún mò ń gbọ́rọ̀ ẹkùn lọ́sì àwọn èèyàn wọn á mọ̀ pé Sunday Igboho ò ní wá ní. Mo ti dáhùn. Hello. Yes ma. Grandma. Mo ti dáhùn o. Yes ma. Hello. Màámi ẹ máa sọ̀rọ̀ lẹ má gbọ́ mi nínú ilé ẹ má gbọ́ mi ojoojúmọ́ ni mò ń sọ fún yín mò ń gbọ́ yín mà. Mo ní kí kọ́kọ́ kí ẹ ní òkú ọdún o. Ẹ ṣe mà. Happy birthday to you. Mo send the message. Ẹ ṣe mo dúpẹ́. Àṣé ò gbọ́ mi ni. À ń gbọ́ yín màámi ẹ máa sọ̀rọ̀ yín à ń gbọ́ yín. Ẹ̀mí á ṣe púpọ̀ púpọ̀ láyé o. Àṣẹ o. Mo send message sí ẹ o ká. Ẹ má bí màámi o. Yes ma. Ó dáa tó nǹkan inú mi kàn dùn ni. Tó bá pè lọ́rọ̀ Sunday Igboho inú mi dùn ayọ̀ mi kún lágbára Ọlọ́run ayọ̀ wa kalẹ̀ nǹkan tá à ń béèrè lọ́wọ́ Ọlọ́run àṣẹ fún wa Ọlọ́run tún mẹ́sẹ̀ Igboho àrùn dúró dáadáa ṣé mo fi sọ lọ́jọ́ ni mo ní àwọn tó ń gbé mú wọ̀nyí tó fẹ́ wú sọ́kàwé mo ní kẹ́ fi wọ́n lẹ̀ sí tiwọn tí kò má ti lára ó ń lára ni ẹlòmíì alọ́ọ̀gì transformer ẹ fi wọ́n lẹ̀ ọjọ́ tẹ́ bá ti rí pé ó ti kú kẹ́ mọ̀ pé wàhálà ló pa o wàhálà Ìgbòho ló pa Ìgbòho kọ́ ló máa pa ò fúnra rẹ̀ ló máa para ẹ̀ kí ìyẹn wà bẹ́ẹ̀ torí tó tí Yorùbá nation bá ṣẹlẹ̀ nísìnyí tí gbogbo wa bá gbà tó bá yẹ gbogbo èèyàn lọ tó bá dìgbẹ̀ wá lọ́rùn ṣé wọ́n wá ta ọmọ ẹ̀ síta wọ́n ní ọmọ Gani má dé bí yìí o ṣé wọ́n á sọ bẹ́ẹ̀ nǹkan tí Ìgbòho ṣe ó ṣe fún gbogbo ọmọ Nàìjíríà ó tún ṣe fún ọmọ Yorùbá pé ká bọ́ lóko ẹrú tó ẹni tí inú ọba ti dùn sí inú máa ń pa ni ṣé ẹlẹ́lẹ́ tí bàbá Ọ̀jájá wà kábíyèsí o inú mi kàn dùn ni inú mi dùn ni because wọ́n tuntun bọ̀ gbàgbára sára Sunday Igboho because mo sọ fún yín mo ní wọ́n mi ìjórúkọ àmọ̀ mi mọ́ orúkọ Sunday Igboho ni mò ń jẹ́ tó inú mi dẹ̀ dùn bí mo ṣe ń jẹ yẹn because ẹni tó bá bí olú ọmọ
kéde kó wà ní láàrin ilé ẹ̀ á mọ̀ pé yẹ̀ sọmọ gidi ló bí kò dẹ̀ sí kankan tó máa ṣẹ̀mí ẹ̀ lágbára ọlọ́run ọlọ́run tó bàbá ro ní agbára kò ṣe é mú agbára má ṣe ní ìkà má ṣe níbi ọlọ́run agbèwọ́ agbára má darí kàn agbára má darí kàn agbára má darí kàn ọlọ́run agbèwọ́ lórúkọ jẹ́ kò ní ṣiṣẹ́ kò ní ṣìrìn kò ní ṣìṣọ ìrìnsẹ̀ ò ní bá yẹnu gbogbo àwọn tó bá ti bínú lórúkọ Jésù wà lọ fún afárapá nǹkan tá a tún fẹ́ sọ fún àwọn tó máa yìnbọn yẹn mo gbọ́ sórí yẹn pé àwọn kan yìnbọn lu nígbà tó fẹ́ lọ rẹ́sù àwọn tíṣà yẹn ṣẹlẹ̀ ní tó yìnbọn yẹn kò ní fọwọ́ ẹ̀yẹn ṣe nǹkan rere láyé grandma ti fàájà dá grandma ti fàájà o nǹkan rere ṣe láyé because tó bá jẹ́ pé wọ́n gbà wá sílẹ̀ lóko ẹrú wọn ò ní ta wọ́n sọ́tọ̀ gbogbo ẹ̀mí ọmọ ẹ̀mí má sọ pé ẹ̀mí Ìgbòho àwọn tó gbowó ẹ̀mí owó yẹn ló máa pa wọ́n fún ọ̀dẹ̀ ní owó yẹn ṣe nǹkan rere láyé gbogbo àwọn tó bá ti gbógun ti Ìgbòho ogun ayé ogun ọ̀run akọjú faragbọ́ta wọ́n gbà fún afaragbọ́fà àwọn fúnra wọn ló máa ṣera wọn kò sẹ́ni tó máa ṣe àwọn ló máa ṣera wọn wọ́n ikọ̀ Ìgbòho náà máa kékékékéké tó máa forí lagi tó máa lọ́ọ́ di transformer bó ṣe máa rí nìyẹn kò ṣe mọ̀ mí káre ọmọ dáadáa bí ṣùgbọ́n kan ń wọ ẹni inú mi kan ó tún fáìn sí ni ó tún fáìn sí ni ayé lè ń gbé ọmọ dáadáa ọmọ tó jọ ọmọ tó ga ọmọ tó jù wọ́n lọ ó ṣe máa ń lẹ́sìn ọmọ ní kìkì ló dà. àwọn ìyá Yorùbá wù yìí ọ̀rọ̀ wọn ti sú mi màmá wà fàájà grandma wọlé wọ́n dẹ̀ fa sójà grandma lórí pàtàkì wọ́n ní ìṣá grandma lórí iṣẹ́ wọ́n dẹ̀ fa sójà ìyàwó ẹ bá jẹ́ ní ìṣẹ́ máa múra ju sọ̀rọ̀ tó bá fẹ́ sọ̀rọ̀ o ẹ bá wa gbọ́ sókè bàbá mi ẹ̀ ní dààmú o grandma ti fa sójà múra lọ́wọ́ bàbá mi ẹ̀ ní dààmú. Ọlọ́run máa fún yín ṣe o. Ọlọ́run máa bá wa ṣe àṣẹ Èdùmàrè o. Ẹ kú iṣẹ́ náà. Ẹ ṣeun, a dúpẹ́. Ẹ fẹ́ kẹ́ ẹ bá wa mójútó ọ̀rọ̀ Islamic ìfẹ́fẹ́ wọn bí wọ́n ti ní wọ́n fẹ́ sọ Ọ̀yọ́ ṣètìdà. Wọ́n ń ṣàwàdà ni sà. Àwàdà wọn ló le ṣẹ̀ríà níbo nílẹ̀ Yorùbá. Wọ́n ń ṣàwàdà ni àwàdà wọn le ni sà. Kò sínú constitution wa. Kò sínú òfin Nàìjíríà àwọn tó wù náà ṣe yẹn tó kò wáyé tó dì mà ṣé ń gbọ́ mi mà. Bẹ́ẹ̀ ni sà. Kí lorúkọ wèrè tìbí tó ń sá káàkiri. Wèrè wo? Ṣé ẹ̀dọ́dọ́ ṣé àwọn tó ń ṣọ́ gba wèrè ọdún ti sílẹ̀kùn ọtí tí mo kọ́kọ́ wẹ́ dání ni à ń gbọ́ bèrè owó nù wọn èwo ló escape ẹ jẹ́ ká mọ̀ ta. ẹ kú iṣẹ́. à ń gbọ́ yín sà láti à ń gbọ́ yín. mo rò pé tí wọ́n gbé police report táwọn sẹ̀rí àwa fẹ́ dá wa padà sẹ́yìn. Wọ́n ní wọn ò fẹ́ police kí ló pè náà police kí ni Tinubu fẹ́ ṣe. Kan lọ máa mójútó ra wọn kán mọ́ fìyẹn dá police state police kán mọ́ fìyẹn dá state police tiwa dúró. Àwọn náà ṣe sẹ̀ríà kan lọ mọ́ iyan ọlọ́pàá tiwọn lọ́dọ̀ wọn kan tó má dá sí tiwa. Ọlọ́run á máa ń lọ́wọ́. Àṣẹ Èdùmàrè. Ẹ kú iṣẹ́. Ẹ ṣeun sà. First president ọkọ̀ pè wọlé grandma wọn fàájà second one grandpa àwọn náà tún fàájà but àwọn grandma àti grandpa bá fàájà kí làwọn ọ̀dọ́ máa ṣe ẹ̀ka kọ́kọ́ gbọ́rọ̀ kábíyèsí ọ̀nì àní mò ń bínú lọ́wọ́ ni. Ó yẹ ẹ̀fà ẹ̀fà Mr. fàájà nìní. Ó yẹ ẹ̀fà. Ayé náà bí abẹ ní. Bàbá mi ìyá mi ẹ̀ ní dáàmú sí ìdára ilẹ̀ wà. Ọmọ tó sọ. Ẹnìkan ní ìwọ̀n pé ga báyìí o. Ọmọ tó díjú. Ẹ̀lẹ̀ tó wà ká. Ẹ̀lẹ̀ tó jẹ̀lẹ̀ lọ. Ẹ ṣe ìyá mi ẹ ṣe mo dúpẹ́.
ẹ bá wa wá fídíò bíi tí ìdààmú àdámù tó ti lọ sí Ifẹ̀ ibi tí Gani Adams ti lọ sí Ilé Ifẹ̀ tó lọ ń sọ tátá tó ń sọ tutù ṣe é ṣe rántí lásán. irú àwọn fáǹsì wo ni ilé ìgbà ìtòrò Ọlọ́run. ẹ̀tọ́ bá wa pé nǹkan kékeré tó sọ ń bẹ̀ kẹ wá fi pé. àwọn fàájà ti dé ó ti sọ yín lórúkọ wọn àwọn fàájà ti dé ó. àníṣe ẹ̀sìn ní fídíò yẹn. ẹni spirit náà yá mi ò fẹ́ràn èèyàn gbọ́ yín o tó bá ti di pé ẹgbẹ́ ètò wa lórí TikTok ètò wa lórí YouTube àti Facebook ẹ̀jẹ̀ ṣe bá wa gbọ́ nǹkan tí yàrá yìí fẹ́ tó bá ti di pé àwọn èèyàn ti máa mi evangelist ẹ jọ tó bá ti sọ̀rọ̀ lórí TikTok tẹ́lẹ̀ àti gbẹ́jẹ́ ká máa mọ̀ torí Ọlọ́run àfọlọ́run bá bẹ̀rẹ̀ no ẹ mọ̀ pé TikTok wa mo máa fẹ́ káwọn èèyàn fẹ́ kan pè sórí kí lórúkọ ẹ̀ máa fẹ́ káwọn èèyàn pè sórí fóònù ọ̀la gan bí ẹ máa lọ ra kí lórúkọ ẹ̀ ẹ sáré gbé kọ́ọ̀lù yìí TikTok wa wọ́n ti gbọ́wọ́ lè àmọ̀ tó ń ṣe sí i. fídíò yẹn ló lọ́kàn mi ẹ rí ẹ̀kọ́ jáde ń bẹ̀. à ń gbọ́ yín. hello. à ń gbọ́ yín. ẹ kú ọjọ́ bí ẹ ṣe o. ẹ ṣeun gan sà mo dúpẹ́ bàbá mi. ẹ ṣọ̀pọ̀ ọdún láyé. àṣẹ ìdùnnú rẹ. gbogbo nǹkan tẹ́yìn náà ń ṣe à ń rí gbogbo ipa tẹ́yìn tó lórí ọ̀rọ̀ Yorùbá yìí. iṣẹ́ ìgbẹ́ honestly. In fact ẹ̀yin gan gbébọn ìgbàdà. jánu lè mi ló ṣe jagunjagun. ẹ̀yin gan ṣiṣẹ́ gidi. jánu àdínì. ṣé ń gbọ́ mi. à ń gbọ́ ìsà. mo ní gbébọn gbédà gbébọn kan ṣùgbọ́n ọ̀rọ̀ ẹni gan búlẹ̀tì ni ó ń ṣiṣẹ́ à ń ṣiṣẹ́ iṣẹ́ tẹ̀ ń ṣe. so Ọlọ́run náà á ràn yín lọ́wọ́. àṣẹ. gbogbo nǹkan tẹ́ ń ṣe náà la gbogbo ẹ̀ lórí gbogbo ẹ̀ ló dẹ̀ lérè lọ́dọ̀ Ọlọ́run ọba náà ò ní kọ̀ yìí àwọn èèyàn ní kọ̀ yìí lágbára Olódùmarè. àṣẹ. àwọn nǹkan tá a rí nípa àwọn tó ń dálẹ̀ yìí in fact àṣìwé it's a great development àwọn tí wọ́n tú sílẹ̀ láwọn nígbèkọ̀ àwọn agbésùnmọ̀mí àdúpẹ́ lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì àdúpẹ́ gbogbo àwọn tó ń lépa gbogbo bóyá ìṣẹ̀lẹ̀ àdúpẹ́ lọ́wọ́. nǹkan tí bàbá wa ṣe bàbá wa Ọọ̀ni Ọọ̀ni is a great man. Ọọ̀ni is a great man. Ọọ̀ni is a great man because nǹkan tó ṣe yìí ó ti pe gbogbo àwọn Yorùbá olówó yẹn àwọn tó máa kó nǹkan lẹ̀ ó ti pe wọn lẹ́jọ́ sùn àti wo ikú táwọn yẹn fẹ́ pa because ó ti ṣíwájú sí ó ti ṣòpin òun number one Nàìjíríà Yorùbá ọmọ Yorùbá ni olórí Yorùbá ni olórí jáde ṣiṣẹ́ olórí àwọn èèyàn bó náà ti ṣe gangan ni wọ́n ṣe ṣe yẹn wọ́n ti ṣíwájú àwọn tó kù sí wọ́n láti join káàdáà náà bá ti ní full force ní support àwọn Iru Ekun lọ́wọ́ gbogbo àwọn olórí burúkú tó ń dààmú wa tó ń gbógun ti wa tó ń ṣe oríṣiríṣi àkápá wọn. bẹ́ẹ̀ni. bàbá wọn lè la equipment tó dáa ìbọn AK-40 pàápàá AK-49. AK-40 ogun ti dé AK-40 báwo. tọ́ba náà bá rí ìbọn náà máa ta ni tọ́ba bá rí àwọn ìwà ẹ wo bọ́ọ̀lù tó ṣe lẹ́nu tó sì kó tí wọ́n sì tó wọ́n sì gbòòrò ṣé kò reduce gbogbo àwọn tension táwọn ó ṣe kó fún wa. bẹ́ẹ̀ni. wọ́n sọ gbogbo anybody tó bá ń gbogbo àwọn àfáà tó ń pariwo ṣàríyà gbogbo àwọn ọmọ Ọ̀ṣun mọ́ Ìbàdàn tó ń ṣe gbogbo kíni a máa gbé wọn wọ́n máa gbé gbogbo wọn kán nà wọ́n kọ́kọ́ ká wọlé kán nà gbogbo wọn. fàájà la wà lẹ́yìn. àwọn gan ni problem Yorùbá wọn ṣàríyà yẹn ìṣe ṣàríyà gidi làwọn fẹ́ practice ibi lọ́ fi ń practice ṣàríyà not àwọn mélòó lọ benefit mélòó ló jẹ́ fún àwọn ará northerners ibẹ̀ ni àwọn tó pọ̀ jù náà jẹ́ ibẹ̀ náà wà ṣàríyà nìyẹn àwọn tó ń kó wọn jẹ àwọn tó ń kówó jíjẹ wọn rí kan ṣe fún wọn ṣàríyà ó yẹ wọn lẹ̀ kò ṣàríyà ò bú wọn tó wọ́n kàn fẹ́ fi kí nìyẹn wọ́n fẹ́ fi bọ́ fún wa bẹ́ẹ̀ni ọ̀rọ̀ ṣàríyà yẹn wọ́n fẹ́ fi bọ́ fún wa wọ́n fẹ́ fi gbalẹ̀ wọ́n fẹ́ fi gbalẹ̀ wa ni. kò sí ìkọ̀kọ̀ tó ń dé nípa ṣàríyà yẹn bíbù gan ó ti káwọn èèyàn kan sí ọkọ̀ máa pọ̀ sí Islam
pẹ̀lú ṣàrí àìrọ̀ ìrọ̀lọ́jọ́ ń fún wa tó ọlọ́run bá tún àrùn wa lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì bàbá wa olódòdẹ bàbá Tinubu. àkànbí ọmọ lódò sílẹ̀ ìjàmbá. akin tó ń pè ní akin ní bàbá Tinubu akin ó lè tó wá lọ́wọ́ akin lọ́dọ̀ àwọn tó bá akin lò akin ni ọmọ tó mú òyìnbó náà akin ni àti ọkùnrin ẹni mímọ̀ náà àwọn tó wà lẹ́yìn bàbá yẹn náà akin ni wọ́n táwọn bá ṣe nǹkan tí bàbá yẹn ọba ṣe nǹkan tó ń ṣe lọ́wọ́ yìí àwọn wo ló fẹ́ ṣe bẹ́ẹ̀ àwọn olùfẹ́ yọ ọkọ̀ olùgbé láì ìdárẹ́jọ́ a mọ̀ pé nǹkan tí ìlú yẹ ọ̀rọ̀ gbọ́n sùn àwọn èèyàn pariwo bẹ́ẹ̀ àti rí indication kan ti ṣẹlẹ̀ sí tó sọ ní àná àtẹ̀ta lórí àwọn gọ́ọ̀mù rẹ̀ ló ń bọ́ sí ẹ̀fọ́ náà ó ti meant well honestly àwọn yẹn meant well kò lè bọ́ sí gbogbo yín ṣètò lọ́ọ́ máa ṣe gbogbo ṣètò àwọn owó tó ń kó wọn fún ọ̀ṣẹ́ gọ́ọ̀mù gbogbo tó ń kó wọn tó ń ti wọ́n gbà ṣiṣẹ́ wọn kọ́ lé iṣẹ́ wọn bọ́ sínú gbó kọlọ mú bí 5 billion lápò ara wọn kọlọ dálẹ̀ gbígbọ́ ọmọ tó máa kọ́ ilé sílẹ̀ fún ọ̀yàn lè jẹun kàpẹ́ntà jẹun lẹ́sìtà jẹun àwọn tó ń jẹun wá jẹun wá ṣe oríṣiríṣi wá pé gbogbo resources jẹun wá pé káàkiri fáwọn èèyàn ilé tó tún kọ́ gan wá fi ṣe mortgage fáwọn èèyàn that's how to raise how to populate the system how to make resources come provide resources fáwọn èèyàn so president ò ní ṣe gbogbo yẹn ó ti ṣe ọkọ tó yẹ kó ṣe policy oríṣiríṣi ìwà tó ti tó wà in place fún ọlọ́run ọba ló parí bàbá yẹn kò ní ìfọdọ́ máa ṣe bàbá yẹn second time rẹ̀ ọlọ́run ajẹ́ kó débẹ̀ gbogbo táwọn fẹ́ táwọn yorùbá táwọn fẹ́ àárín gbogbo àti rí àtọ̀ tí ìjọba ti sinmi kí peace bá ti wà tí peace bá ti wà tí stability wà everybody máa lè ṣiṣẹ́. tranquility bá ti wà tí everybody wà tí peace bá ti wà tí everybody bá ti wà àwọn ìlú á máa develop fúnra ìlú tó bá ń fèsì wọ̀ wọ́n di develop ìlú tó ń fèsì wọ̀ di develop. bẹ́ẹ̀ so ọlọ́run wa ló gbàdúrà pa fún tó bá mú ìlànà tó járí ilẹ̀ bàbá yìí. ọ̀dà ẹ ṣe ń lọ ọba wa kàtún gbé pẹ̀lú ẹ ṣe kàn thank you so much sir. thank you. ṣe rí ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ àkànbí ọmọdé sílẹ̀ ìjàmà ní pàtì security èmi appreciate wọn o tẹ́wọ́n dẹ̀ appreciate nǹkan tó bàbá wa yìí náà sọ ẹ kà gbé kọ́ ìyá mi ẹ̀ ní dáhùn. ẹ kú ètò ẹ kú iṣẹ́ àjọ ń ṣe ni a kú oríire ẹ kú oríire tọjọ́ bí yín mo pè yín ní ìjẹta. ẹ wo ẹ má bínú torí Ọlọ́run ẹ má bínú gbogbo ẹ tó pè mí tí mi gbé kọ̀ lẹ ṣe ẹ má bínú ẹ jẹ. ẹ wo nǹkan méjì ló ṣẹlẹ̀ lánàá àkọ́kọ́ náà a dúpẹ́ lórí àwọn tọ́lọ́run jẹ́ kán rúlà tí wọ́n padà dé láti inú igbó. àwọn èèyàn 176 ní Kwara. a dúpẹ́ lọ́wọ́ bàbá Tinubu a dúpẹ́ lọ́wọ́ alálẹ̀ ilẹ̀ Yorùbá a sì dúpẹ́ fún àtìlẹ́yìn. ṣàwárí tó tún ṣẹlẹ̀ lánàá fíìmù tá a wò lánàá ní Ilé Ifẹ̀ kò ń ṣe lásán o. ẹ má fa sójà ẹ má fa sójà ọ̀tẹ̀lẹ́fẹ́ gbé wọlé èwo ni fíìmù tẹ wo. èmi ò fẹ́ ọ̀tẹ̀ lẹ́fẹ́ ṣe ọ̀tẹ̀ ìyá ṣé ọ̀tẹ̀ kan ló fẹ́ ṣe ẹ̀yin èèyàn mi ṣé ọ̀tẹ̀ kan ló fẹ́ ṣe ọ̀tẹ̀ lẹ́fẹ́ ṣe yẹ bẹ̀rẹ̀. ẹ̀yin lẹ fa kùrù náà fagbó ẹ̀yin lẹ sọ̀kò sórù lé o ó di dandan ká ẹ gbọ́ wò yé lé. ẹ wo Yorùbá wuyì a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. a dúpẹ́. n tó ṣẹlẹ̀ lánàá yẹn àfihàn wípé Yorùbá ti jẹrí. n tó mú olórí aládé gbogbo tó fi gbogbo ara abẹ́ẹ̀mọ̀ wípé gbogbo ara ló jù sínú ìwọ̀ ẹ̀kún. Gbogbo ara ẹ̀ ló jù sínú ìrù ẹkùn ó wá ku ẹni tó fẹ́ tẹ̀rù ẹkùn mọ́lẹ̀. wọ́n ti bẹ̀rẹ̀ ìwé ẹkùn bẹ lóde ẹ̀rù bà wá mọ́. kò sí Fúlàní kan tó máa wo fíìmù àná yẹn tó máa wo ohun tó ṣẹlẹ̀ yẹn tí kò ní tún ẹrù ẹ̀ jì. kò sí ọgbọ́n ẹ̀ ọkàn wọn máa mì àpẹẹrẹ la fi hàn wọ́n lánàá yìí. Kán múra èmi mọ̀ wípé olórí wọn ti máa fà wọ́n sẹ́yìn wípé no go area Yorùbá mọ́ báyìí. ṣé irú ohun tí Sunday tọ́lọ́run sọdọ̀ Sunday Igboho dà nísìn ṣé lẹ́nìkan wá máa fapá dání
lẹ́nìkan wá máa fapá jánu ní a sọ pé níbo ló fẹ́ rú gbà àbí onítọ̀hún gan kó lọ kó sábẹ́ àpáta kó mọ́ jáde mọ́ ó lọ kó sábẹ́ àpáta kó má yọrí mọ́ ó kù ojú ayé lókù tí wọ́n ń ṣe nísìnyí nǹkan ti bà wọ́n jìnnà gbogbo ọ̀tá Yorùbá wọn ní ríbi rúlà lágbára Ọlọ́run.